Wasila coded. Wasila coded. Ìyálóde àwọn alárinà sọnù. Ṣóore ṣèkà wọn. Ìwọ ló fúnni lóúnjẹ tún fògùn yàgbẹ́tì. Ṣé bẹ́ẹ̀ mi àti ẹ̀ lájọ jókòó ń pàtì? Ó dẹ̀ fọwọ́ tọ́ mi. Ó ní Bimbo tó mọ̀ sí ń bọ̀. Mo ní bóyá iṣẹ́ ń dé ni. Ó ní nǹkan tó rí mi ò rí. Mo ní kí ló rí. Ó ní Bimbo tó mọ̀ sí ń fáìn gan-an. Mo lóbìnrin ni náà. Tóbìnrin bá tún túnra ṣe, obìnrin máa fáìn náà ni. Ó ní kí n grab copy mi. Mo ní kí ló ṣẹlẹ̀? Ṣàwápọ̀ lówó fíìmù ń bí. Ó l'opportunity lè jẹ́ fún mi kí n máa lọ sí ẹ̀. Mo ní kí nìyẹn. Ó ní kí n toast Bimbo tó mọ̀ sí pé tí bá toast ẹ̀ á gbà fún mi. Èmi náà wá rò ní pé ọkùnrin ni mí náà. Tí ọkùnrin tó bá rí obìnrin tó bá rẹwà kò lè ṣe kójú máa wò bẹ̀. Mo dẹ̀ gbọ́ sí ẹlẹ́nu. Mo ní but wẹ́ àárín pàtí la wà. Ariwo pọ̀ mi. Mi ò ní lọ bá ń bẹ̀. Ó ní kí lọ bá mi tó jókòó sí kí n sọ fún pé mo fẹ́ fẹ́. Mo ní Wasila, èrò pọ̀ ń bí. Ìwọ má wọrí, wàá gbélé gbọ́. Ìwọ má wọrí. Wẹ́ pàtí parí àdìde. Oníkálukú ń lọlé gbàtà dé car park. Mo fẹ́ wọ mọ́tò. Bimbo tó mọ̀ sí kan wà ní dà. Ó pè mí oníwàásù. Mo wẹ̀yìn. Ó ní kí n wọlé sínú mọ́tò òun. In the hope of pé bóyá ó kàn fẹ́ bá mi sọ̀rọ̀. Mo ṣe wọlé. Ó ní side ibo ni mò ń lọ. Mo ní mò ń lọ lé ibi báyìí ni wọ́n gbé. Ó ní kí n má wọrí. Ó wá iná. Ó ní òun á gbé mi délé. Mo ní bí báyìí ló ní kí n má wọlé ló máa gbé mi délé. Adé ń lọ. Bó ṣe ń drive lọ, òun ló ń drive. Mo lè ṣe náà nù. Kàn wá báyìí. Bákan mọ̀ wá báyìí. Màá wojú ẹ̀. Òun náà wojú mi á smile. Èmi náà smile. Ṣùgbọ́n gbogbo nǹkan tó ń wá sí mi lọ́kàn ni pé ṣé kìí ṣe nǹkan tí Wasila coded. Ìyálóde àwọn alárinà sọnù bá mi sọ. Ó ti ń ṣẹlẹ̀ báyìí. Mo mọ́kàn àsọmọkùnrin náà. Bó ṣe ń ju anú mọ́tò lèmi náà ń jù sí. Mo ti mọ̀ pé ìfẹ́ yẹn ti ń dọ́kàn tiẹ̀ náà jọ ń bá wa méjì òpọ̀ àti bá ṣe dádúgbò mi. Bá ṣe dé gate. Mo níbi tí mò ń gbé ni. Ó park. Mo bọ́lẹ̀. Òun náà bọ́lẹ̀. Ó dì mí lọ́wọ́ mú. Mo dì lọ́wọ́ mú. Ó fà mí mọ́ra. Mo fà mọ́ra. Ó peck mi. Èmi náà peck ẹ̀. Ó jù mí lẹ̀ padà slowly. Mo wojú ẹ̀. Èmi náà smile. Ó dẹ̀ wọnú mọ́tò. Ó tàn. So bó ṣe tàn tó ń lọ tún dáàrin méjì ó park. Ó yọjú. Ó wind down. Ó wá yọjú. Ó smile. Ó kàn ṣe báyìí. Èmi náà dẹ̀ ṣe báyìí. Ó dẹ̀ wọnú ilé. Mo wá fún ní bí 3-4 days kan. Mo dẹ̀ mú fóònù mi. Bí mo ṣe mú fóònù mi fúnra mi. Mo dẹ̀ ṣe voice note. Bí mo ṣe sọ bla 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 bla. Mo sọ àwọn ọ̀rọ̀ tó dùn. You know, bọ́kùnrin ṣe máa ń ṣe pẹ̀lú obìnrin tó bá nífẹ̀ẹ́. Èmi ti rò pé bóyá tó bá listen to my voice note tó bá wá reply mi òun fún ẹ ó máa sọ àwọn nǹkan tó dùn ọkàn rí pé kàn type wèrè ọ̀rọ̀ yẹn dùn mí gan mo kàn mú fóònù mo bẹ̀rẹ̀ sí ní pé Wasila coded ìyálóde àwọn alárinà sọnù ṣóore ṣe kà wọ́n mo pé kò gbé kọ́ day 1 day 2 day 3 day 4 wọ́n á rí wípé òun gangan lọ dáadáa wọn òun ló wà behind ẹ̀ òun ló ń de òun ló ń tu Wasila coded kí ló dé ìyálóde àwọn alárinà sọnù kí ló ṣẹlẹ̀ gangan ṣé bí wọ́n ní tíyàn bá fàgbò fèégún èèyàn máa ń jókun ẹlẹ́ni jókun ilé ilẹ̀ jókun Bimbo tó mọ̀ sílẹ̀ ọwọ́ àwo ti bà èmi ni mo ní o kókó oníwọ̀ nìkan kẹ́pọ́gbọ̀n Wasila coded ìyálóde àwọn alárinà sẹ́wọ̀n ṣóore ṣe káwọn àgọ́ tèmi wàásù ló máa dé ẹdìẹ Bimbo tó mọ̀ gbẹ̀yìn.